Ẹ̀yin èèyàn lè wo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Wọ́n ní Onifa tí kábíyèsí àti parọ́pò tó gbé wá láti Ìjẹ̀bú. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn olórí wípé tí kábíyèsí ò bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wọn, wípé ibì kan náà ni wọ́n máa já sí o. Wípé kò ní sí solution lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn allegedly. Wọ́n ní Onifa ní kí ni kábíyèsí fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ nínú palace, pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń rí wípé kò dá. In fact, wọ́n nígbà tí parọ́pò gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí, wọ́n ní inú wọn ò dùn rárá. Wọ́n ní Onifa ní tí bàbá wa bá ṣe ń rí àwọn olórí yìí tí wọ́n sì ń ṣe lọ́kọláya pẹ̀lú wọn, wọ́n ní kò sí nǹkan tí wọ́n lè ṣe sí o, àfi kí wọ́n yẹra fún àwọn olórí yìí. Nǹkan tí wọ́n ní Onifa sọ nìyẹn allegedly. Lóòótọ́ kábíyèsí ti fẹ́ gbogbo wọn gẹ́gẹ́ bí ìyàwó, ṣùgbọ́n wọ́n ní kábíyèsí gbọ́dọ̀ mú wọn kúrò nínú palace wọn. Wípé kí kábíyèsí make sure pé wọ́n kúrò nínú palace o. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo àwọn olórí ti padà sínú palace. Inú palace ni gbogbo wọn ń gbé nísìn. Wọ́n ní kábíyèsí ní láti jẹ́ kí wọ́n kúrò nínú palace tí wọ́n bá fẹ́ rí solution sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wa Erin ńlá. Wípé ṣùgbọ́n tí wọn ò bá jẹ́ kí àwọn olórí yìí kó kúrò nínú palace kábíyèsí, wọ́n ní kò sí nǹkan tí wọ́n lè ṣe sí ọ̀rọ̀ yìí o. Wípé ojú kan náà ni wọ́n máa wà. Wọ́n ní lójú àwọn Igbese family àti ẹ̀gbọ́n kábíyèsí Prince àti bàbá wa parọ́pò ni Onifa tí ń sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Bí a ṣe gbọ́ gan, wọ́n ní pé wọ́n ní láti lé àwọn olórí kúrò ní ààfin kábíyèsí tí wọ́n bá fẹ́ rí ojútùú ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé ìyá Onifa náà sọ wípé tí kábíyèsí bá sì ń ṣe lọ́kọláya pẹ̀lú wọn, wọn lè rójútùú ọ̀rọ̀ o. Bàbá wa dẹ̀ ló ti fẹ́ gbogbo wọn yìí. Báwo ni kábíyèsí ṣe fẹ́ gbé ìgbésẹ̀ yìí? Báwo ni ọ̀rọ̀ yìí ṣe fẹ́ lójútùú? Kò yé èmi àti yín. Bẹ́ẹ̀mi gan ṣe ń gbọ́ kò yé mi bí kábíyèsí ṣe fẹ́ ṣe. Ṣùgbọ́n wọ́n ní solution sí ọ̀rọ̀ kábíyèsí òun ni kí wọ́n lé àwọn olórí kúrò nínú ààfin bàbá wa Erin ńlá. Wọ́n ní kò sí nǹkan tí wọ́n lè ṣe, kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè sọ ju èyí lọ. Wípé kábíyèsí dẹ̀ ló láwọn tó fẹ́ fẹ́ yàwó sí i. Wípé nǹkan máa get worst and worst sí ni. Àfi tí kábíyèsí bá jáwọ́ nínú ọ̀rọ̀ àwọn olórí yìí. Bí a ṣe gbọ́, wọ́n ní bí ọ̀rọ̀ Queen Naomi ṣe rí nínú ayé kábíyèsí, wọ́n ní ó lágbára o. Wọ́n ní nítorí pé Ọlọ́run dìídì fún Queen Naomi ní agbára láti borí gbogbo ogun èyí tó ń yí kábíyèsí ká ni. Ẹ mọ̀ tí èèyàn bá ní bíi shield láti máa fi protect kábíyèsí, wọ́n ní bí Queen Naomi ṣe jẹ́ nìyẹn nínú ayé kábíyèsí. Wọ́n ní àwọn ni shield tó ń protect kábíyèsí. Wọ́n ní tí Queen Naomi bá dẹ̀ ti fi kábíyèsí sílẹ̀, wọ́n ní nǹkan tó máa ṣẹlẹ̀ ò ní dà o. Wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olórí yìí ní kíákíá tí wọ́n bá fẹ́ rí ojútùú ọ̀rọ̀. Wípé nítorí gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò lọ́tùn lósì, wípé òun ló ń pa gbogbo agbára èyí tí kábíyèsí ní. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly o. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tá a bá gbọ́ lórí social media la máa ń fún yín. Mi ò bá kábíyèsí gbé inú palace o, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun la wá torchlight sí ẹ̀yin èèyàn lé. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún kábíyèsí àti Queen Naomi yìí, wọ́n ní wọ́n ń ṣe láti fi make sure pé Queen Naomi kúrò nínú ayé kábíyèsí ni. Ṣé ẹ mọ̀ pé bí wọ́n ṣe sọ pé Queen Naomi ni shield èyí tí ó ń rẹ́ gbogbo ibi dànù fún kábíyèsí. Tí wọ́n bá dẹ̀ ti lé Queen Naomi, kí ló tún kù?
nǹkan tí bàbá Onífá ń sọ nìyẹn wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ láti make sure pé wọ́n lé gbogbo àwọn olórí kúrò nínú palace o. Wípé tí kábíyèsí bá ṣe kó gbogbo wọn sínú palace pé kì í ṣe nǹkan tó máa bójú mu, kò dẹ̀ ń ṣe nǹkan tó dáa rárá. Wípé so kí wọ́n gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá. Wípé kì í ṣe nǹkan tí wọ́n lè fi falẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní tí Queen Naomi tó bá fi kábíyèsí sílẹ̀ wípé ewu ńlá ni o. Wípé kì í ṣe nǹkan tí ó máa dáa rárá. Wípé so kí wọ́n tètè kíákíá kí wọ́n wá nǹkan tó bá ṣe sí ọ̀rọ̀ yìí kí wọ́n kàn má dákẹ́ lórí ẹ̀. Bí a ṣe gbọ́ wọ́n ní pé àwọn olórí yìí wọ́n dìídì fi wọ́n sí inú palace yẹn ni. Wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ gbogbo àwọn olórí fún kábíyèsí ni. Wípé nǹkan tí wọ́n lè ṣe òun ni wọ́n ti ṣe yẹn. Wípé ṣùgbọ́n tí kábíyèsí bá ní ìyàwó àwọn ni wọ́n tọ́jọ́ ń lọ tọ́jọ́ ń bọ̀. Wípé kò sí ìyípadà kankan tó máa rí nínú palace o. Wípé nǹkan máa get worse ni. Wípé wọ́n dẹ̀ tó máa fẹ́yàwó mọ̀ sí kábíyèsí, wọ́n máa fẹ́yàwó sí fún wọn. Wípé so kán tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Nǹkan tá a gbọ́ ẹ̀yin èèyàn lé nìyẹn. Ẹ̀yin èèyàn lé bí mo ṣe ń sọ alleged ni gist yìí o. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí o. Orúkọ mi ni Mashola Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa rẹ̀ tó ń sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o. Kẹ̀dẹ̀ tẹ notification bell yín. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Bí a ṣe gbọ́ gbogbo àwọn gist yìí ó jẹ́ kàyéfì fún wa nítorí pé àwa ti mọ̀ pé lóòótọ́ Queen Naomi wá sí inú ààfin yẹn pẹ̀lú ìfẹ́ ni. Ṣùgbọ́n àwọn ọ̀tá wọn ò fẹ́ kí ìfẹ́ kó borí. Ìtorí ẹ̀ ni wọ́n fi ń wá gbogbo ọ̀nà láti fi lé Queen Naomi kúrò nínú palace. Gbogbo nǹkan tí àwa gan rò òun náà ni bàbá Onífá ń sọ yìí. Wípé Queen Naomi jẹ́ bí ṣéèdì fún kábíyèsí ni tó ń bá wọn rẹ́ gbogbo ibi dànù. Ṣùgbọ́n àwọn èèyàn ibi wọn ò fẹ́ kí Queen Naomi wà pẹ̀lú kábíyèsí. Nǹkan tó ń fẹ́ ni pé kán tú wọn ká. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú bàbá Erin ńlá o. Kí gbogbo ọ̀rọ̀ yìí kó lójútùú. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Tá bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.